wọ́n make sure pé owó wa kò ní nítumọ̀ sí wa so that ogunlọ́gọ̀ Africans a máa já lọ sílùú wọn tún lọ ṣiṣẹ́ ẹrú. Òun ló jẹ́ kírú àwọn Gentle Ahmed Hakimi kọ́ lọ ṣe ẹrú lọ́hùn. Tó yẹ pé $1 is $1 ni gbogbo ìtẹ̀wá lóyìnbó ní síbẹ̀. Political class ló fuck Nigeria up. Tẹ́bà mọ̀ nǹkan tẹ́ ẹ̀ ń sọ, don't just come online and begin to spew vituperations and cast aspersions unnecessarily. Where were you 40 years ago when you devalued the naira? The naira. Tó bá yẹ pé one pound ní látijọ́ tí mo ti délé ayé kò sí owó tó ever match pound rí láyé mi. When I was a young boy in secondary school, naira 973 la bẹ̀rẹ̀ sí lo naira ju dollar lọ. Go and ask anybody my mate. Ṣé bá ara BTA tá ń lọ lóyìnbó every summer ń gbà yẹn? Ṣé bá ń lọ? Naira was higher than dollar when I was a secondary school boy. Ìsìn tí ẹ̀kọ́ bá kọ́ fún ẹ ní nóòtì kan péré $100 báyìí wàá bẹ̀rẹ̀ sí ń wẹ̀ amówó yẹn ó máa kẹ́ bí ọmọ ẹ̀rí ẹlòmíì àti ya wèrè tí òṣì ti bá ràn ẹ̀ á wá gbọ́ sí social media a máa wá yà wèrè wo ló sọ pé naira was more than pound kò ṣẹlẹ̀ rí never in this world. If you don't know what you are saying go and read up. No currency has never overtaken the British pound. Láyé kò sí. Never. I say it emphatically with my chest up. Wọ́n ti bà gbogbo Nigeria jẹ́ through political machinery and maneuvering and meandering. Kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ ilé ṣe. Kò dẹ̀ ń ṣe àwọn politicians nìkan ordinary person kan tí ẹ ti rí tipẹ́ tó bá dé ńsìn tó kọ̀ kówó wá tẹ̀ mọ́ bí tó ti rí. Ẹ kọ̀ bẹ̀ sí ó ti hámà ẹ bẹ̀ lọ jókòó ẹ lọ mọ tí ìfà. Ẹ lọ mọ tí ìfà. Ẹ mọ̀ bóyá ìran yín kan ni ó gbá. Bóyá ó ti clear account ìran yín kan tí ẹ ti dákú. Ó wá dé ẹ wá yìn bàbá yẹn tẹ bá rí hòtẹ́ẹ̀lì ẹ bá rí kíní kan. Nigeria was not like this when I was a young boy. The value system has collapsed. If you cannot dig deep into the past, don't come and say things you don't know presently. The political class messed this country up. People are still routing for them. Wọ́n ṣì ń tẹ̀lé wọn kiri, wọ́n ṣì ń pariwo kó dìbò fún wọn. Fine, we are in democracy, election láti wà. But the highest bidder, òun ló ń gbé fún ẹni tó bá ti fún ọ lówó, wọ́n lọ ń ba nìyẹn. Kí ló ń tẹ̀lé? I say Nigerians don't worship God any longer. They worship money and material things. Nigeria worship Ọlọ́run gan. Owó náà everybody worship. Wàhálà owó ni o. Wọ́n ti gbọ́ pé bàbá èṣù ti jẹ báyìí ó jẹ kí everybody ń dà lọ síbẹ̀. Wọ́n bọ̀ wá dànù sí nìyẹn dànù sí burúkú. People don't even àwọn tó ń pera wọn ní men of God, women of God, they worship money. Wọ́n máa powó ń chọ̀ pé ẹni tó fẹ́ fún wa 10 million ẹ̀yin mélòó ẹ dìde. Wọ́n fẹ́ fi kọ́ auditorium, wọ́n fẹ́ fi kọ́ kinní kan. Ṣé mo fẹ́ gbọ́ auditorium ni? Àwọn èèyàn dẹ̀ máa dáwó yẹn. How can people be so vulnerable, so gullible, so sheepish, so mumish? Ọmọ ọdún méjì wà nùgbó. Báwo la ṣe débẹ̀? 2-year-old, 3-year, 4-year, wọ́n wà nùgbó. 3 weeks now. Èmi ò lè lọ kó wọn. 4 weeks. Ẹ̀yin tẹ́ wà lórí online ò lè lọ kó wọn. Iṣẹ́ ìjọba ni. Àwọn lọ ní might. Àwọn lọ ní gbogbo oníṣẹ́ tó lè fi wọ ọbẹ̀ láti lọ kó. So kò sí lọ́wọ́ èmi àti water wa on social media. So anybody má pa anybody ṣeré pé talk about kìíní kan. Why not go right now? Talk about ló máa lọ kó àwọn tó wà nínú igbó jáde. Gọ́ọ̀mẹ̀ntì ló ní iṣẹ́ yẹn.
ọmọ if one budget fún defence every year ni defence ló máa ń high jù nínú budget ẹ mọ bí tó wọ yẹn wọlé sí ni ṣé rò pé nǹkan tó dání ká máa gbọ́ pé kìíní ti lọ gbé Canada ó ti jápa. pé má jè sí ràn ẹnìkan ti nígbà tí relocate mara sí first Amẹ́ríkà. time láyé mi tí mo win national disco championship 1978 555 naira ní Suzuki Swift emi afilaka motors ní alaka ní sùúrù mutira 555 naira brand new Suzuki Swift. kí ni nǹkan tá à ń sọ mọ́tò tó kún bọ̀ lọ́wọ́ èèyàn ọ̀rọ̀ àǹsìn tí wọ́n ń wẹ̀ jẹ́rìpọ́lì burúkú ti bá wa mọ́tò tó ti lòkù nìkan àwa rà tán ọkùnrin wa ní kọ̀wọ̀ ẹ̀ wá wẹ̀ kí lẹ̀ ń wẹ̀ nínú nǹkan tó ti lòkù téèyàn lè fẹ́ yàwó tó ti bímọ níbì kan tó gbọ́mọ wálé bí ìwọ tó fẹ́ yàwó ẹ̀ kó tún náà òun ṣèkó mọ ọmọ tó gbé wá báyìí. wọ́n ti bàálù ìjẹ́ but àmọ́ bá ṣe máa ṣe bóyá revolution ni gbogbo àdúrà yẹn ẹni tó bá gbàdúrà kí Nàìjíríà dá ayé ẹ̀ máa bàjẹ́ ni àdúrà kọ́ lélẹ̀. Practical problems require and necessitate practical solution. wàláì òyìnbó tí wọ́n gbé báìbù àti kùrá àwọn aráàta wọn kì í fàdúrà lọ jagun wọ́n máa ń fèsì ogun wọn ni practically. nígbà táwọn ará South Africa máa lé wa kúrò nínú wọn ṣé àdúrà lọ fi lé wa ni wọ́n yọ ọ̀bọ gbogbo ẹ̀ àáké wọ́n lé Nàìjíríà kúrò nínú wọn. any small thing ẹ jẹ́ àgbàdúrà àwọn tó dẹ̀ ń rú Nàìjíríà wọ́n ti mọ̀ pé a stupid gan any small thing ọlọ́run ló máa kó wa yọ ọlọ́run àkúyọ wá ń jọ kan wọ́n ti mọ̀ pé kọ́tà máa sọ nìyẹn nígbà tó lórí burúkú wọn tó bá fẹ́ ṣe meeting lọ́sọ̀ gangan àdúrà lọ́ máa kọ́ gbà lágo méjì aago mẹ́ta ẹni tó bá jí láàárọ̀ tí ọ̀bọ̀ náà sọ̀rọ̀ olórí burúkú nígbà tí mo lọ meeting wá níta gbàdúrà lọ́sàn kí ni o fẹ́ gbogbo àti àwọn politicians àtàwọn clergy tó ń ṣe religion wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ ní àwọn lọ́bàlú ìjẹ́ ìkọ́ wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní quote me anywhere wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ní they work hand in hand to destroy Nigeria. ẹ lọ wo àwọn clergymen bọ́n ṣe ń kó SUV tuntun fún gbogbo ọ̀nà iṣẹ́ wo ni wọ́n ṣe iṣẹ́ wo nọ́mbà ó gbé bible bẹ̀rẹ̀ sí ń kà jobless person ó dẹ̀ fi ẹ́ mẹ́kọ̀ owó ìkan náà gbé Quran á máa kà òun náà ti ní SUV gbogbo nǹkan irú ìlú wo lélẹ̀ àwọn tó dẹ̀ ń lágùn tó ń ṣiṣẹ́ tọkàntọkà gan they are nowhere. èmi ń pè yín ó lágbára. ìlú yìí máa gbé o tí má bọ́tà tó bá pa mí. àtẹ̀mí náà mo ti gbé èyí tí mo lè gbé èmi náà bọ̀ màá ti torí pé Nàìjíríà ẹ ó ṣe kinní kan ṣe kinní kan àwa lọ rí lókèsì mo lọ. wá sá lọ tí gbogbo èèyàn bá sá kúrò Nàìjíríà àwọn ló máa kú Nàìjíríà nù ẹ sọ fún mi. ẹ wò kọ́ tí Trump náà ṣe ó kórìíra àwọn ó ń lé àwọn èèyàn kúrò ó lè jáde níbi tó hámọ́ níbi kan ní Amẹ́ríkà ṣe kọ́ kí ẹ mọ́lẹ̀ ibẹ̀ ló máa tó bá tẹ̀ kọ́ máa jù ẹ wálé kò bá da penitentiary tí wọ́n ti lò over 30 years ago ni wọ́n lọ sí tí wọ́n ń da àwọn èèyàn síbẹ̀ àwọn ẹgbẹ́ ìmọ̀ ìlú wà wọ́n kàn sọ pé wà lamẹ́ríkà ni Mexico ní ọgbà àwọn yẹn wà tọ́lọ́ ń pọ̀ àwọn èèyàn kúrò àwọn àìsàn kó tútù. bẹ́ẹ̀ni tó ẹ má rò bí pé ìlú mi òun sì ló dájú tí mo lè gbé èmi nìyẹn o mi ò sọ pa yín o tó bá wùn ìkẹ́ lọ gbé kútú wenge ẹ lè lọ gbé Jupiter ẹ lè gbé ní Uranus ẹ lè gbé ní choice olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni mi ò ní problem pẹ̀lẹ́ bọ́ tó bá fẹ́ nu ba ìlú mi jẹ́ máa kí bí ẹ máa kú. bó ṣe rí nìyẹn. ẹ jẹ́ ká já mi lórí gbogbo ó dẹ̀pọ̀ rẹ̀ ti fẹ́ máa gbóná jù. ọjọ́ tó bá yá Nigerians revolution máa ṣẹlẹ̀ wọ́n sì sábẹ́ religion ni ẹ jẹ́ ká gbàwé àtàdúrà wọ́n á ní ká gbàwé àtàdúrà àwẹ̀ àtàdúrà wo kí ló ń jẹ́ àwẹ̀ àtàdúrà ìlú ń bàjẹ́ ní ọmọ gbàwé àtàdúrà. aláì
revolution mi ò mọ̀ bó ṣe máa ṣẹlẹ̀ mo ṣàmọ̀ pé revolution ló máa tún nǹkan ṣe nígbà tí gbogbo rámaràmà kan ṣẹlẹ̀ ní Ghana. Jerry Rawlings, may his soul continue to rest in peace. He was a flight lieutenant ní Air Force ní Ghana. Òun ló palẹ̀ mọ́ àwọn past leaders, àwọn tó ti shed of face sẹ́yìn Ghana. Ó dẹ̀ fi wọ́n mọ́ àgbà, ó dẹ̀ yìn wọ́n bọ̀. Ó pa wọ́n àwọn past leaders Ghana. Ghana sit up. But in Nigeria, ẹni tó bá jí fóònù, wọ́n á sọ táyàsì lọ́rùn, wọ́n á sún. Èèyàn tó kó billions, wọ́n máa bẹ́rí fún. Àwọn olórí burúkú ọba, wọ́n á tún fi joyè. Because we just worship money. Bàbá sọ̀rọ̀ jọ wá ní ẹ bá àwọn Gen Z ló máa pa mẹ́rin. Wọ́n máa compare tó lówó jù nu Wizkid àti Davido. Tí ó bá yẹ pé orí burúkú ń bá wọn jà, ewu tí wọ́n. Kìíní lówó ju kìíní kan lówó táṣàkẹ́. Ìyẹn ló fi gbọ́ ayé wọn ṣe, kò sẹ́ni tó fi kò sẹ́ni tẹ́lẹ̀ ká iṣẹ́ gidi mọ́ lọ́wọ́ nu wọn. Àgbọ̀ Ọdúnladé lówó ju Fẹ́mi Adébáyọ̀ lọ, ìyẹn ni rádaràda tó ń wá lórí social media. Èèyàn kan lówó ju èèyàn kan lọ. Ìran yín ni kẹ́ lọ declare iye tẹni ẹ fún àwọn ẹlẹ́ni nílẹ̀. Yẹmí Solade èèyàn lówó, ó kàn máa ń sọ òyìnbó ni. So be it. Àwọn tó ràn Nàìjíríà wọ́n ti róṣì táwọn Gen Z ń ṣe lórí social media. Àwọn náà máa ń wo report ń wo ni wọ́n ti bẹ́ẹ̀ àwọn ọmọ yìí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Àmàkù ni wọ́n sọ. Distraction ló máa ń wá fún yín, distraction nǹkan tó máa distract yín tẹ́ẹ̀ni fi mọ kúlẹ̀kúlẹ̀ nǹkan tó ń ṣe. Ẹ̀yin náà máa jà èèyàn tí ọkọ àtìyàwó ń jà kíní kan ò fẹ́ Saheed Balogun àti Fathia wọ́n ló ti padà kíní kan èwo ni gbogbo rubbish yẹn ni gọ́ọ̀mẹ̀ntì máa rí pé ok ó ti ẹ̀dá tó ń sọ̀rọ̀ Saheed Balogun àti Fathia ìyẹn l'attention wọn wà sí. Tóyìn fẹ́ kí Fúnkẹ́ jọ ẹ̀ ìyẹn náà máa fi sọ. Òun náà máa rojọ́ ẹlẹ́jọ́ àwọn. Jobless children. Ọ̀dọ́ ni mo wà tí mo ti wáṣẹ́ fúnra mi. Láṣẹ tí èèyàn bá sọ pé kí n wá help òun máa ní help kí ló ṣẹlẹ̀. Kò sẹ́ tó help mi. Èmi mo help ara mi náà. Mo create nǹkan tí máa jẹ fún ara mi ni. Kò sí anybody tó mú mi wẹ́ anywhere. Nobody in this world kò sí anybody tó ṣe nǹkan fún mi rí. Fún ara mi mo ń ṣe gbogbo ẹ̀. Shortcut lọ wá. Téèyàn kan bá ló fẹ́ àtúnṣe I want to add. Tó bá délé ní Friday ó ti fẹ́ lórúkọ lọ́jọ́ Sunday. Irú àwọn wèrè wo nìyẹn? Tá bá sọ fún pé báyìí ló ṣe máa rìn á ní dádì ìgbà tí yín nìyẹn. Ìgbà bàbá ẹ̀ wo? Ìgbà bàbá ẹ̀ wèrè ò fẹ́ produce kò fẹ́ train kò sí nǹkan tó fẹ́ ṣe. Kò sí nǹkan tó fẹ́ ṣe ó kàn wá shortcut. Olórí burúkú tí wọ́n kàn ń gbé wọ́n máa tẹ̀lé politician lẹ́yìn. Ṣé máa tẹ̀lé politician lẹ́yìn? Oníṣẹ́ ti ẹ̀ náà jókòó ti ṣẹ́ ẹ tó bá fẹ́ di politician nù ẹ tó wà ní entertainment ó feel free go out and say you want to serve. Yes, tí máa ní mo fẹ́ lọ senate lẹ́nìí máa jáde I will announce that I want to go to Senate. But motherfucker kan wá jẹ́ wá ní kémi wá máa tẹ̀lé lẹ́yìn. Ó ṣe máa tẹ̀lé lẹ́yìn. People should be realistic. Wọ́n ti sọ pé àtẹ́lẹ̀ ọwọ́ ẹni kò kí ń tọ́ni jẹ. Àwọn èèyàn fẹ́ ṣe kankan, wọ́n kàn fẹ́ kọ́ spoon feed wọn ni. Any small thing, wọ́n ti sáré. I want you to help me. I want to ask money. Have you trained? Will you train? O de fẹ́ act. So ẹni tó kó bí 400 million tó fẹ́ ya film, àwọn afẹ́ tí ò train sínú ẹ̀. Ṣé tí football bí World Cup ṣe bẹ̀rẹ̀ báyìí sí ní àná? Ṣé anybody ló ń gbá bọ́ọ̀ fún ìlú wọn? Ṣé kò ṣe àwọn professionals ni wọ́n ń gbá bọ́ọ̀ fún orílẹ̀-èdè wọn? Tí wọ́n wà ní Canada, America àti Mexico báyìí tí wọ́n play World Cup báyìí.
so èmi àkówó sìn 300 million 400 million mo fẹ́ ya fíìmù màá wá wo ọmọ kan tó ní ẹ̀ẹ́sà help me I want to act yẹn màá fi sínú fíìmù tí àwọn Oh professionals boy. kan kọ́ṣẹ́ wà lọ train. àwọn èèyàn ò fẹ́ kọ́ṣẹ́ mọ́ everybody wants quick money. wọn ò fẹ́ kọ́ kankan tó bá dẹ̀ ní kọ́kọ́ o lè lọ́ máa jà ń bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ni máa wọn ò jalè ń fẹ́ bẹ̀ ni kọ́ṣẹ́ mọ́ tó mẹ́ta ẹ tún wá máa ń ní wò social ó media tó máa ní kọ́jú nínú store wọ́n á jí wọn perfume wọ́n á ṣe oríṣiríṣi. Uncle Yemi perfume dàṣẹ báwọn kan ló lọ ń jí odidi mọ́tò Lexus gbé nílùú òyìnbó Indianapolis wọ́n máa because tún sparkle ẹ̀gbọ́n sí kéèsì yẹn ni wọ́n ti jẹ́ kí owó crash àwọn Naija wa. materialism òun làwọn èèyàn wọ̀ ṣe. even ní nàìjíríà Uncle Yemi tí ènìyàn bá ṣí ṣọ́ọ̀bù sílẹ̀ tó gba ọmọ síbẹ̀ pé ó kò gbé tó ṣọṣọ àbí nǹkan kan all in the bid pé ẹ̀ ń try láti help wọn àwọn náà máa tún jí ṣọ́ọ̀bù náà máa jẹ ṣọ́ọ̀bù yẹn run mo fẹ́ share ìyàwó mi experience